Hey, lovers all over the world, still remain international. Gbogbo ẹ̀yin lovers mi, ẹ jọ̀ọ́ mo fẹ́ Ọlọ́run bá bẹ̀ wá. Mo open tẹ bá rí logo kan, green logo, FI, ẹ máa rí i pé Fataye International, Fataye International Herbal Doctor Limited, òun ni. So, tẹ bá rí ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín, ó wà lórí Facebook, ó wà lórí TikTok, ó wà lórí YouTube, ẹ bá mi máa like, ẹ máa follow ẹ jọ̀ọ́. Kí ló reason fẹ́ mo fi company yẹn, it's a registered company, so mo fi ń ṣe kíni, a fi ń ṣe herbs ni, understand, a fi ń develop herbs láti máa ran àwọn èèyàn lọ́wọ́ ni. So mo bẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ wa ẹ pé látọjọ́ yẹn pé mi sọ̀rọ̀ nípa ẹ̀ rárá because mo rí pé kò tí ì ready mi tí tẹ bá wò ó sì ẹ wo card sílẹ̀, ẹ bá rí sílẹ̀ lélẹ́yìí, sílẹ̀ ni àwọn lẹ́yìn, tẹ bá wò ó sì tẹ bá wo id card ṣẹtiri id card lélẹ́yìí ṣẹtiri Fataye International òun nìyẹn, id card yẹn nìyẹn, àwọn kíní complimentary card ẹ̀ òun lè rí lọ́wọ́ mi tó wà lọ́wọ́ mi yẹn, complimentary card lélẹ́yìí ṣẹtiri complimentary card yẹn nìyẹn ṣẹtiri. So ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín mo rọ̀ wá, jẹ́ ká ẹ bá máa follow, ẹ jọ̀ọ́ ẹ bá máa follow, so kẹ́rìtì bá lè máa zẹ̀ lọ. Bọ̀ ní eléyìí ọmọ ìyá mi mo bẹ̀ ẹ́ mo rọ̀ ẹ́, tó bá ní ẹ̀mí ara ẹ lò, ọmọ ìyá mi lọ gbìyànjú iṣẹ́ yìí ní èpè àti àdéhùn àṣekọ fún mi. Kí ló ṣiṣẹ́ fún? Bóyá o wà ní, bóyá o fẹ́ wọ mọ́tò, bóyá ìwọ Fọláyà ló fẹ́ wa mọ́tò, àbí fún mọ́tò ara ẹni, àbí o fẹ́ báyọ̀ wá, àbí o fẹ́ wọ mọ́tò níbi kan tí o bá wà nínú mọ́tò yẹn tí mọ́tò yẹn tó bá máa ní tó bí ó máa rọ́ọ̀bù yín lọ́nà, àbí mọ́tò yẹn máa ní accident lọ́nà, àbí nǹkan jàǹbá burúkú kan máa ṣẹlẹ̀ sí mọ́tò yẹn lọ́nà, bó jẹ́ plane ni, bó jẹ́ ọ̀kadà, bó jẹ́ márúwá, kẹ̀kẹ́ márúwá, bó jẹ́ ọ̀wọ́ ni, ọmọ ìyá mi lọ ṣẹ́ yìí, mọ́tò yẹn ò ní start, kò ní ṣiṣẹ́ rárá. Kí ló máa lè bá lọ fẹ́ ṣe ọmọ ìyá mi? Lọ wá orógbó tó tóbi dáadáa, tó bá tóbi jẹ́ eléyìí lọ ni, kì í ṣe kékeré báyìí o. Kíní tí mo sọ yìí wà nínú mọ́tò mi, mi lè lọ́yọ́ wá ní because máa fi sára rí ni, mi lè jẹ́ kí èèyàn kó pa mí dànù. So bá tó wá yá ọ wá gé sí ọ̀nà méjì ọgbọgba, wàá gé ní méjì ọgbọgba, wàá fi ọ̀bẹ tẹ́ni ọba ṣe kí ni tó bá tírín, wàá fi gbẹ́ ihò sí bí pé èèyàn pa kan ní pásá, wàá fi pa pásá níbí, wàá tó pa kejì náà ní pásá. Wọ́n tó wá sí ọmọ ìyá mi, èyí tí ò bá bó ni, tí gbogbo ara ẹ pé tó bó rárá tọ̀, tó bó lára rárá, òun ló máa lò, tó yẹ pé gbogbo ara ẹ pé òun ló máa lò tó lè le. Tó bá tó wá síbẹ̀ ọmọ ìyá mi, wàá pa eṣinṣin kápá ẹ̀ má jà eṣin kó complete 16 pieces 16, àkọsí apá ọ̀tún, wàá kó sí tọ̀tún, wọ́n wá mú apá kejì tó jẹ́ orógbó yẹn tó pa ń pásá yẹn, wàá mú ẹyọ àtàrí 16 wọ́n tó kó sí, ọwá dè mọ́ra wọn, wò ní jẹ́ kó jábọ́, ọwá gbé sínú ẹ̀fẹ̀ òwú, wá tó gbé ẹ̀fẹ̀ òwú, ọwá wo mọ́, o lè gbé sínú kọtiwú sef, ò lọ ra ẹ̀fẹ̀ òwú, ọwá wo mọ́, ọwá fi òwú dúdú, òwú funfun, ọwá fi wé dáadáa ọmọ ìyá mi, lọ́rùn ní aṣọ pupa, sorry, wàá lọ́rùn ní àwọ̀ pupa, ọwá máa fi sára, àwọ̀ pupa lọ́rùn ní àwọ̀ pupa ní kó lọ́rùn o, lọ́wọ́ tí wàá rán ọmọ ìyá mi, ọmọ fi sáàkù káàkiri. Bí irú kan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ sí ẹ ọmọ ìyá mi, lọ́wọ́ fẹ́ ṣẹlẹ̀ sí ẹ, wà kàn rí pé ìdí tó máa fi rán láṣọ pupa lélẹ̀, kí ewu tó bá wà lọ́nà, ó máa pé ewu ikọ̀ pupa ní ewu, so ikọ̀ tó bá ti pupa òun ní ewu ọmọ ìyá mi, kó bá lè máa ṣe kíni, kó bá lè máa tako ewu yẹn, that's the reason tó máa fi lọ lò ó. Ọmọ ìyá mi bá ti wù ẹ́, ó mọ̀ pé mi ò sọ fún ẹ, ẹlòmíì máa ń bínú sí mi, a sọ pé bó bá ti bí mo ṣe sọ̀rọ̀ ibi káwọn pàdé mo ti bẹ́ẹ̀ tó gbọ́n kọ́, ó pẹ̀lú mo sọ pé bó bá ti wù ẹ́, ó bá ti mo tó continue mo tó sọ, tó bá ti wù ẹ́, bá ti wù orí ẹlẹ́dàá ẹ, kó má ṣe láìfọ ẹni, ìkà tó yẹ kí n gba 1 million lọ́wọ́ ẹ, tó yẹ 100 billion lọ́wọ́ ẹ, onímọ̀ mo fún ẹ lọ́fẹ̀ẹ́ lófo, tó bá tó wá fún ẹ ọmọ ìyá mi jọ, mo tó wá bẹ̀yìn, ẹni tẹ́ pé látàbúrò tẹ́ pé mi ní Nàìjíríà, mo bẹ̀yìn mo yẹ consult ọ̀fẹ́ o, láìkí kọ̀ọ̀fẹ́ yìí ọmọ Yorùbá, mi yẹ consult lọ́fẹ̀ẹ́, sọ̀rọ̀ kó bá ti ń bọ̀, mo fẹ́ consult lọ́wọ́ mi ọmọ ìyá mi, owó ẹ̀ lílé mo wá, ó dàbọ̀.